kí ẹ̀yin brọ́dà mi àti ẹ̀yin sísítà mi káàkiri àgbáláyé. Níbí ni a ti ń gbé àṣà, ìṣe àti ẹ̀sìn ilẹ̀ wa lárugẹ. Nínú fọ́nrán yìí ni mo ti fẹ́ tẹ̀síwájú nípa ìmọ̀le tí odù òtúrá méjì tí ó fẹnu bà gẹ́gẹ́ bí mo ṣe kà sí yín létí nínú fọ́nrán mi tí ó kọjá, tí mo sì tún ṣèlérí fún yín wípé tí n bá ti rí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa bóyá Ifá sọ̀rọ̀ nípa kí àwọn ènìyàn tí òtúrá méjì bá jáde sí di Mùsùlùmí àbí kí wọ́n má di Mùsùlùmí àbí kí tiẹ̀ ni wọ́n ń pè ní ìmọ̀le. Gẹ́gẹ́ bí mo ṣe fi fọ́nrán náà síta ni àwọn olólùfẹ́, ẹ̀yin olólùfẹ́ wa náà ni ẹ wá bẹ̀rẹ̀ sí ní fi àtẹ̀ránṣẹ́ sí wa ní inú WhatsApp wa tí ẹ fi jẹ́ ká rí àwọn fọ́nrán kọ̀ọ̀kan tí àwa kò rí tẹ́lẹ̀ àti àwọn oríṣiríṣi àwọn àlàyé mìíràn tí a kò mọ̀ nípa ìwé bàbá wa Wándé Abímbọ́lá. Mo ní àǹfààní láti rí fọ́nrán kan níbi tí bàbá ti ṣàlàyé nípa àwọn tí wọ́n pè ní ìmọ̀le. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mo ṣàlàyé fún yín wípé èmi ò mọ̀ bóyá Mùsùlùmí ni bàbá ń fẹnu bà nínú odù Ifá yìí tí wọ́n sọ wípé òtúrá méjì dárúkọ àwọn ìmọ̀le abẹ̀wò gẹ̀rẹ̀jẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe kà sí yín létí nínú ìwé náà, ẹ̀yin tí ẹ ò bá rí fọ́nrán náà wò, ẹ lè wò ó ní orí ìkànnì yìí. Fọ́nrán tí mo ti fi ṣàlàyé nípa ìmọ̀le tí ìwé tí Professor Wándé Abímbọ́lá tí wọ́n ti ṣàlàyé ẹ̀ nínú ìwé wọn tí wọ́n sì ki Ifá náà síbẹ̀. Mo ti wá rí fọ́nrán kan tí ó jáde. Inú fọ́nrán náà ni ẹ ti máa gbọ́ àlàyé tí bàbá wa tí wọ́n ṣe nípa odù Ifá yìí, nípa ìmọ̀le, àwọn tí wọ́n pè ní ìmọ̀le. Wọ́n sọ ibi tí ìmọ̀le gangan ti bẹ̀rẹ̀. Kété tí ẹ bá ti gbọ́ fọ́nrán náà tán ni màá wá ṣàlàyé nǹkan tí èmi rí nípa ọ̀rọ̀ yìí. Màá wá ṣàlàyé. Mo dẹ̀ lérò wípé àwọn nǹkan tí ó wà ní ọkàn mi náà ni ó máa wà ní ọkàn ẹ̀yin tí ẹ̀ ń wo fọ́nrán yìí. Àlàyé lẹ́kùnrẹ́rẹ́ wà tí a máa ṣe nípa àwọn wo ná ń pè ní ìmọ̀le. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́, tẹ́yin náà sì jẹ́, tí ó sì jẹ́ wípé Ifá ó wà fún wa, ó wà fún gbogbo àgbáláyé ni. Kí ó lè dá, ibẹ̀ ni àwa dúró sí. Kí ìmọ́lẹ̀ kí ó tàn sí inú ìṣẹ̀ṣe wa, ibẹ̀ ni àwa dúró sí. Nǹkan tí ó jẹ́ kí àwọn èèyàn sá sẹ́yìn nínú ìṣẹ̀ṣe láti ọjọ́ tó ti pẹ́ wá, kó má jẹ́ pé nǹkan náà ló tún máa jẹ́ kí wọ́n tún sá padà nígbà tí wọ́n bá padà wá. Ẹ̀tọ́ ni fún wa láti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ òtítọ́ ọ̀rọ̀, kí wọ́n sì mọ̀ nípa nǹkan ìṣẹ̀ǹbáyé wọn. Àwa Yorùbá kí á mọ̀ nípa nǹkan ìṣẹ̀ǹbáyé wa. Ẹ jẹ́ kí n fi tó yín létí nǹkan tí bàbá wa Wándé Abímbọ́lá tí wọ́n ṣàlàyé nínú fọ́nrán tí mo sọ fún yín yìí. Ẹ jẹ́ kí n fi wọ̀n yín. Wá méjì kú ìtàn Fáànì, ó kú ìtàn ìmọ̀le ni. Ṣé rí lóòótọ́ ni ẹ̀sìn ìmọ̀le ti dé ilẹ̀ Yorùbá ti pẹ́ láti 11th century AD. Ìmọ̀le ti wọlé Yorùbá. Àwọn babaláwo ọmọ Ifá mẹ́ta ni wọ́n sì yàn dá ìmọ̀le lẹ̀ tí wọ́n lọ kọ́ iṣẹ́ wọn ní ìlú Mọ̀lé tí wọ́n pè Málì nísìn nílùú Mọ̀lé. Wọ́n ti lọ kọ́ iṣẹ́ ìmọ̀le wá dáadáa lẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Ifá nígbà tí wọ́n pé ọmọ Ifá ìtumọ̀ rẹ̀ pé babaláwo ni wọ́n mú ẹ̀sìn ìmọ̀le wá láti ìlú Mọ̀lé wá sílẹ̀ Yorùbá. Yorùbá ní ṣe rí àwa babaláwo ààyè máa gbójú líle iṣẹ́ ẹ̀sìn kankan pé ẹ̀sìn kan lọ́dá, ọ̀kan ní ọ̀dá. Ọlọ́run ló mẹ́sìn tí ọ̀dá, Ọlọ́run ló méèyàn tí ọ̀dá pẹ̀lú. Nílùú Mọ̀lé ni wọ́n ti lọ gba ìmọ̀le wá sílẹ̀ Yorùbá. Wọ́n á béèrè lọ́wọ́ wọn, bàbá ọmọ yín ní forí kanlẹ̀ tí ń dìde yìí, kí ni wọ́n ń ṣe tí wọ́n ṣẹnu wújẹ́wújẹ́ yìí? Gómìnà Adéèrè mẹ́ta làwa wá. Àwa ń wówó, àwa ń wá ọmọ, àwa wá túbọ̀tá ayé. Wọ́n á pè nǹkan tí wọ́n ṣe ọjà sórí ká máa lówó, ká máa bímọ. Nǹkan dáadáa ni. Ìmọ̀le
ṣeun. Ẹ káàbọ̀ padà. Ẹ ti gbọ́ bí bàbá wa Wándé Abímbọ́lá tí wọ́n ṣe ṣàlàyé nípa ìmọ̀le bí àwọn babaláwo àwọn ọmọ awo mẹ́ta tí wọ́n ṣe lọ sí ilẹ̀ Ìmálì láti lọ kọ́ ẹ̀sìn tí àwa Yorùbá ń pè ní ẹ̀sìn ìmọ̀le. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín wípé tí n bá rí òkodoro ọ̀rọ̀ máa fi tó yín létí. Àwọn nǹkan tí ó ń lọ ní ọkàn ti tèmi tí mo sì lérò wípé ó máa lọ ní ọkàn ẹ̀yin tí ẹ̀ ń wò mí náà ni wípé bí a ṣe ń sọ wípé Ifá ti wà tipẹ́tipẹ́ kí ó tó di wípé ẹ̀sìn àjòjì wá sí ilẹ̀ wa, gbogbo wa la ti mọ̀ bẹ́ẹ̀ wípé Ọ̀rúnmìlà ti wà tipẹ́tipẹ́. Nínú àkọsílẹ̀ àwọn Mùsùlùmí, ìgbà tí ìrun kíkí tí ó dé sí ilẹ̀ Lárúbáwá, gbogbo ẹ̀ ló ní àkókò. Ìgbà náà ní àkókò tí ó sì tún ní àkọsílẹ̀. A sọ wípé 2500 years ago ni Jesus Christ tí ó fi lògbà. Tí ó sì wá jẹ́ wípé lẹ́yìn 500 years tí Jésù ti lọ tán ni Muhammad dé. Muhammad dẹ̀ ló sì wá mú ìrun wá, òun ló mú ẹ̀sìn Ìsìlámù wá. Ẹ jẹ́ ká wá wò ó, ǹjẹ́ ẹ̀sìn ìmọ̀le bá Ifá nílẹ̀ ni àbí kò bá Ifá? Báwo ni oríkì ìmọ̀le fi wá sínú Ifá? Nítorí nígbà tí a wo ìwé náà ní fọ́nrán tí ó kọjá, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi sọ pé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ jọra wọn ni. Ó ṣeé ṣe kí ọ̀rọ̀ jọra wọn. Ṣùgbọ́n nígbà tí a dẹ̀ ti wá rí wípé àlàyé tí wọ́n ń ṣe náà, ó wá dàbí wípé àlàyé wípé ọ̀dọ̀ àwọn Mùsùlùmí ni àlàyé náà tó fara sí. Ìyẹn túmọ̀ sí wípé àwọn Mùsùlùmí ni Ifá náà ń fẹ́nu bà. Ìbéèrè mi wá ni wípé báwo ni Ifá ṣe fẹnu bà àwọn Mùsùlùmí nígbà tó jẹ́ wípé Ifá ti wà títí pẹ́ kí ó tó di wípé a mọ nǹkan tó ń pè ní wípé èèyàn ń kírun àbí wọ́n mọ̀ pé kéèyàn forí balẹ̀. Ìyẹn ni. Lóòótọ́ Ifá ti lè prophesize, nǹkan tó lóyìnbó ń pè ní prophecy, wípé Ifá ti lè sọ àsọtẹ́lẹ̀ wípé àwọn kan máa wà tí wọ́n máa kírun, tí wọ́n máa forí balẹ̀. Ìyẹn lè ṣẹlẹ̀ pé okay, Ifá máa júwe àwọn ẹ̀yà kan tó máa dé. Ìyẹn lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí àlàyé yìí ṣe lọ, ẹ̀yin tí ẹ nímọ̀ jù wá lọ, ẹ̀yin babaláwo tí ẹ bá ní ọ̀rọ̀ tó kún nínú ọ̀rọ̀ yìí láti lè ṣàlàyé, nítorí pé àwọn èèyàn tó ní àròjinlẹ̀ ti pọ̀, àwọn ọmọ Yorùbá tó láròjinlẹ̀ ti pọ̀. Kó má wá di wípé nǹkan tí ó lé wọn kúrò nínú ẹ̀sìn àjòjì tí wọ́n ti sá kúrò tí wọ́n ní wọ́n padà bọ̀ wá sílé, kó má wá di wípé nǹkan náà ni ó máa wá ṣe wọ́n tó máa sọ pé ibo ni kán yà sí o, ibo ni ká yà sí o, èwo ni ká gbàgbọ́, èwo ni òótọ́. Ìdí nìyí tí ó ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn babaláwo wa kí wọ́n jáde síta, kí wọ́n ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ bí ọ̀rọ̀ náà ṣe rí. Èmi náà máa ṣe ìwádìí mi tá bá rí àwọn babaláwo tá lè fọ̀rọ̀ jomitoro pẹ̀lú tí wọ́n lè ṣàlàyé fún wa gbogbo àwọn ìbéèrè tá bá béèrè lọ́wọ́ wọn, kí wọ́n lè ṣàlàyé fún àǹfààní àwọn èèyàn wa, fún àǹfààní àwọn ọmọ wa tó ń bọ̀. Gẹ́gẹ́ bí èmi o, èmi gbà wípé ẹ̀sìn wa, ìṣe wa, àṣà wa, ohun gangan ló yẹ ká gbárùkù ti ẹ̀sìn ẹlẹ́sìn. Tó bá ní kùdìẹ̀kudiẹ tí ó wà ńbẹ̀, àwa la mọ̀ bá ṣe máa yanjú ẹ̀, tá ṣe máa tò tó máa gúnrégé. Nítorí pé kí ni, kò sí ẹni tó yé, kò sẹ́ni tó mọ̀ tán, kò sẹ́ni tó mọ̀ tán. Gbogbo wa náà ń ṣèwádìí ara wa ni, à ń ṣe àwárí ara wa káàkiri ni. Ó dẹ̀ lẹ́tọ̀ọ́ fún wa ká dúró, ká má nítorí pé bóyá eléyìí kò yé mi, eléyìí ó rújú, ìyẹn ni ẹ ò ṣe ní gbárùkù ti ìkà àbáláyé yín. Àbí tẹ́nítẹ́ní kàkàkísà àtàtàn, tẹ́nítẹ́ní kàkàkísà àtàtàn ni a máa ń sọ. Ẹ má jẹ́ ká sọ wípé torí pé ọ̀rọ̀ yìí ó rí báyìí, ó rí kọ́lọkọ̀lọ bákan, kẹ́ wá nítorí ẹ̀ a ní gbárùkù ti nǹkan ti àbáláyé tiwa. Àwọn tí tá ń sá lọ báyìí náà, àwọn náà ní oríṣiríṣi nǹkan tí ó jẹ́ wípé tán bá sọ, ẹ̀yin náà béèrè pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀, báwo ló ṣe rí bẹ́ẹ̀. Wọ́n sọ pé torí ẹ̀ pé wọ́n ò ní gbé lárugẹ o. Wọ́n tún gbárùkù ti nǹkan tiwọn náà ni pẹ̀lú gbogbo bí ó ṣe rí, bí ó ṣe lè wù kó rí, pẹ̀lú gbogbo àwọn nǹkan kùdìẹ̀kudiẹ wọ́n ti kọ ọ́ sílẹ̀. Bó dẹ̀ ṣe wà náà, àwọn dúró ti nǹkan tiwọn ni. Eléyìí jẹ́ ìyànjú tí mo lè gba ẹ̀yin èèyàn mi káàkiri àgbáláyé, ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lọ́nà odò. Ẹ ṣeun. Orí ìkànnì yìí ni a ti ń gbé àṣà, ìṣe àti ẹ̀sìn wa lárugẹ. Mo kí yín tí ẹ ń fìfẹ́ bá wa lò lórí ìkànnì yìí. Ìwọ tó bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa tẹ subscribe button. Ẹ ṣeun. Ó dàbọ̀.